ṣe bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá wọn. À ń lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá wọn. Abẹnìyà káròrè òṣè ti gbọ́ ojú tó lé blog ní kẹ́mọ́ o ojú tó lé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá ti mọ ojú tó lé ẹ sáré lọ gbéná wá aláṣẹ ojú tó lé tv náà ni mo ń pariwo TFK Ajita Ofiki náà láláṣẹ ojú tó lé TV ẹ ṣáà ti máa gbọ́ wá ti máa gbọ́ wá ti máa rí ojú tó lé TV ojú tó lé tẹlifíṣàn ó wà káàkiri àgbáláyé ẹ máa wo ojú tó lé TV ní kẹ́ máa. Everybody, thank you all for coming. As I always say, I just need to be appreciating you at all time because káàpéyàn lóde kó wá at this time. Ó ti ń ṣètòjò tó rọ̀ lénìí. Àfi bíi pé wọ́n lọ wú látòru. Mi ìwà mọ̀ bóyá lè wà nìkan ló ti ń rọ̀ ọmọ June. Okay, ẹ jọ̀ọ́, mo dúpẹ́ lọ́wọ́ everybody. Mo kàn fẹ́ ká máa sọ nǹkan kan, one or two things about Singer before she comes in. Because ká tó pé ẹ̀yin ká tó wá, ká fẹ́ celebrate 40. Ẹ kú ẹ ṣáà máa rọra, ẹ máa jẹ gbogbo. Ká tó níyàn fẹ́ ṣe 40, a dẹ̀ fẹ́ ju 40 èèyàn lọ. A padà rí pa kọjá àyè wa, but we bless God wípé it was a success. Ẹ jọ̀ọ́, ẹni tá a pè tó wá ó túmọ̀ sí wípé ó mọ Singer dáadáa nìyẹn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí about 3 people kọ́ wá bá mi sọ̀rọ̀ 3 to 4 people kọ́ wá bá mi sọ̀rọ̀ nípa Singer. Wọ́n tẹ̀ máa jù bẹ́ẹ̀ lọ́gbọ̀n. Okay, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti sisters hello látọ̀dọ̀ wọn torí pé àwọn ọmọ àwọn nọ́mbà dáadáa. Mama Shishi. Yes. Yeah. Aliaja Modinat Barrytide, Mama Shishi. Oga is plenty. Let's go there. Kosaru Bengana, Aventi Obanwelewa. Alhamdulillah. I'm so happy to be here today, and I'm also happy for Kifayat Singer for you celebrating your 40 years birthday today. We really thank God, mighty Allah, for being here today. I'm so happy for Kifayat Singer, all the sisters in love. Congratulations to us because our land celebrate leni. Our gongolori wa kun ton ba wa fa. Àjọkẹ́ Singer. Hey, Ọlọ́run, ṣé mo lè ròyìn ẹ̀ tán náà? Àwọn àgbẹ̀ àǹtí Àṣàbí. Àǹtí Àṣàbí ètò wá. Ìṣègùn. Ọlọ́jà kìkì. Ajá táyé bá. Onínúure ṣẹ́yìn náà tún pẹ̀lú wọn. Tọmọ pẹ̀yìn lánàá náà ayẹ sọ ọmọ ni wọn lè sọ fún ẹ bó ṣe yẹ kó jẹ́ nìyẹn rí rẹ̀. Kifayat Singer ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ọmọ tó ní ẹ̀lẹ́wẹ̀lẹ́ ó ní respect. Ẹ sọ tòótọ́ Ọlọ́run Kifayat Singer. Ẹ jẹ́ káwọn ṣíṣe orí ẹ̀ ó máa ń bínú. Kò sẹ́ni tó wà láyé tí ò ní kú síbì kan. Irú èmi ìyá ṣíṣì wọ́n tútù àwọn ṣíṣì wà. Lọ́wọ́ kan tó bá ṣe gbé wá ló ṣe máa gbà. Bẹ́ẹ̀ náà ni Kifayat Singer ó máa ń sọ̀rọ̀. Kò dé ń fìyàn sínú tíjà bá dé àjọ bára wa jà. Kò sí ní àwọn àtẹnu máa ń rí jà. Wọ́n dẹ̀ máa ń parí. But Kifayat Singer kò mọ bó ṣe ń gbọ́rọ̀ sínú. Then ọ̀rọ̀ tètè máa ń dùn Kifayat Singer. Ọ̀rọ̀ tètè máa ń dùn. Àgàgà ẹ wá mẹ́nu balẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ àbẹ́ ń sọ̀rọ̀ ohun gangan fúnra rẹ̀ ọ̀rọ̀ tètè máa ń dùn. Kò mọ bó ṣe ń fọ̀rọ̀ síkùn. Kò mọ ṣe láàrin sisters in love. Ìwé pọ̀ lọ́rọ̀. Wèrè lọ́wọ́ ni tiwa o kò ń ṣe àwọn wèrè. Wọ́n sọ pé wèrè. Àwọn ò ń ṣe wèrè tí ò dá o. Wèrè lówó àmọ́ bára wa jà. A dẹ̀ máa parí ẹ̀. So Kifayat Singer ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn tó náìsì ni. Tó máa ń bá èèyàn ṣe. Tí Kifayat Singer àtẹ́lá tó sóde tí ò bá ní wá ó máa jẹ́ kí èèyàn tó wọ̀
fún ìdí kan tàbí méjì ó jẹ́ ọmọ tó ní respect lọ́dọ̀ tèmi ò ní ìsọdọ̀ lómi ò ààrẹ lè dá tán kò sí bó ṣe fẹ́ ṣe láyé yìí o ò lè táyé lọ́rùn so àdúrà tá à ń gbà fún mi pé èmi yìí kó ṣọjọ́ òbí kó ṣe 41 kó ṣe 42 kó ṣe 43 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú owó nínú ọlá ẹ̀mí gígùn àti àlàáfíà àwa là ń kọrin orin òní kọwá Àjọkẹ́ Singer. I'm so happy for you to be my darling. Àjọkẹ́ Singer. Àjọkẹ́ Singer. Thank you, man. God bless you. I'm Ariba, Mama Chiche. Okay, can I have another person from Sisters? Akiki Akiki Kilofeso. Akiki wa tún sọ̀rọ̀ ni. Oh yeah, my bro. Sallallahu alayhi wa sallam. Iná ìpọ̀ ẹ má bẹ̀rẹ̀ ló gbogbo ilé gbogbo láti orí bàbá wa Aláàjì Mutiu Àtàndá Badmus olórí ọkọ Àjọkẹ́ Singer akínyìn adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ̀kọ́ àdúró tí ẹ ṣe wọlé sà. Princess àti gbogbo àwọn elétò ìṣe àdúpẹ́ ẹ̀kọ́ àdúró tí ẹkú ìgbà gbogbo Ọlọ́run àdúró tí Ọlọ́run àwọn àgbèrè gbogbo ẹni tó gbọ́ tó wá àwọn tí a pè tán wá akin alan wasala ya sheik ọ̀nà sheik àrídùn ẹ̀kábọ̀. Alájà Kifayat Singer ẹ̀láyé fẹ́ Àjọkẹ́ ọmọ dáadáa ni ẹ̀rí báwọn yóò lísìn àwọn yóò ti ń jẹun ọ̀ máa sọ ẹ̀ máa lọ gbọ́ lítà. Sherry Alájà Kifayat wà láì ọmọ tó ní respect because ní ìgbà tí àwọn kan mọ Kifayat nígbà tí Kifayat dé tó dé tó mìlú títì orin ta gbọ́ tán yìí àwọn pé ọmọ olóòtú yìí orílẹ̀ nígbà tá a dẹ̀ máa rí ṣẹlẹ̀ wọn báwa báyìí pẹlẹbẹ báyìí tó bẹ wà láì pẹ̀lú respect ló fi bá gbogbo àwa tó bá nínú iṣẹ́ yìí ló fi bá wa ṣe even tẹ́lẹ̀ mi bá sọ pé Kifayat ó ní gbéraga kí ní kan máa ní ẹ̀yọ̀ yẹn kúrò kò ní gbéraga wà láì kì í ṣọmọ ní gbéraga so ó tún wá mú àkọlé èèyàn ọmọ dáadáa ni kò sí ohun téèyàn lè fi qualify èèyàn ju dáadáa lọ téèyàn bá ti sọ pé ẹni dáadáa torí pé ànábì kan sọ pé téèyàn bá kú téèyàn máa ń sọ pé òkú yìí ẹni dáadáa ni pé kódà pé ènìyàn máa ṣe nǹkan tí ò dáa kàṣà máa sọ pé ẹni dáadáa ni pé ó máa wà lìjọ náà wàláì Kifayat ò ní kú báyìí ẹ̀mí ẹ̀ tó ṣe 40 á ṣe 50 á ṣe 60 70 80 90 bóyá tó bá jọ 100 náà ti wà òkè mi ìfẹ́ ju bí 95 lọ so òun wa ní mọ̀ṣí ò ní mọ̀ọ́yà ọmọ ní kó mọ́ ẹ lọ́wọ́ agbára ọkọ̀ ní kó mọ́ ẹ lórí àgbéga lẹ́nu iṣẹ́ èmi mọ́ tó ṣe máìkì yìí o àdèlè ti bẹ́ẹ̀ ló bí máìkì tá a máa fi kọrin so gbogbo wa abá Kifayat o a máa dúpẹ́ àgbàríkà aláhìírá ilẹ̀ ọlá Muhammad Rasulullah sallallahu alaihi wasallam a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àdúrà náà la máa ṣe sọ́lù ala nabiyil karim. Ṣé kí n máa bọ̀ lọ́dọ̀ yín? Kí n máa bọ̀ lọ́dọ̀ yín? Ẹ máa bọ̀ lọ́wọ́ wájú. Ìyá ọjà, ó ti kọ yín, ó ti kọ yín, ó yẹ ẹ máa bọ̀ mà. Mo kí gbogbo ilé o, orúkọ mi ni Ìyáàfin Ọlọ́kọ̀dé, ìyá lọ́jà ajé tuntun lámì kan. Mo kẹ́yìn bàbá, mo kẹ́yìn màmá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún ìdíje ọjọ́ tèmi. Tí mi bá sọ̀rọ̀, ara mi ò ní balẹ̀. Orí wípé ní ìjẹta ni mo gbọ́, tí mo dẹ̀ rí gbọ́ báyìí, mo ní ká báyọ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan ẹ̀sọ́ fún mi. Wọ́n ní wọ́n ní àwọn òfin kan gbọ́ mo tó dà, máa ṣẹnu dákẹ́, wọ́n di ọ̀rẹ́ mi. Ìyá ìgbẹ́ àjọ máa débẹ̀ yẹn. Fún ìdí kan àti kejì, mo bá gbogbo ẹbí Kifayat àti ọkọ Kifayat dúpẹ́. Aláàjì mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ní dààmú. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ o. Ọ̀nà yín ò ní dọ̀nà lọ́nà. Ayé ò ní ṣe kò tọ́ ni. Ọ̀tá ò ní rí di yín o. Lágbára Ọlọ́run ẹ̀ ní rí ń gbé sọ̀nù bí ó ṣe bí ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró sí. Wọ́n ní tí ọkọ bá ń dìde, ẹ wò ìyàwó yẹn wò. Tí ìyàwó náà bá jẹ́ èèyàn, ẹ wọ ọkọ yẹn wò. Lágbára Ọlọ́run ilé yóò ní dàrú. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ sá. Ìdí tí mo fi ní mo gbọ́dọ̀ sọ ìkọ́ àti méjì
torí àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa Kàfáyà gan ni wípé tí wọ́n bá sọ wípé èèyàn tó ní ìtẹríba Kàfáyà jẹ́ kan o. Mo ti ní oríṣiríṣi lórí bàbá báyìí ẹ mọ̀ wọ́n ní ọjà àṣà ni wá iṣẹ́ táwọn náà ń ṣe iṣẹ́ àṣà ni ṣùgbọ́n Kàfáyà ò kì í ṣerú ẹ̀ tí n bá wà ní àárín nínú gbogbo sọ pé bí mo yẹ kéré yìí tàbí mi ò pupa tàbí mi ò jẹ́ bákan kò síbi tí Kàfáyà lè ti rí àyè lọ sí ẹ̀ ló bá mi mú yọjú mo ti rí ọjà mi nínú bẹ̀yẹ́ sí máa kàn máa gbọ́ ìyọ ọjà lẹ́nu láàrin Kàfáyà ṣe é pé ara kan lé ní tó bá jẹ́ lómi á ní kò lówó báwo ló tiẹ̀ ṣe jẹ́ lágbára Ọlọ́run ó ṣe 40 ó máa ṣe 50 ó máa ṣe 60 ó máa ṣe 70 ó máa ṣe 80 ó máa ṣe 90 ó máa ṣe 100 lágbára Ọlọ́run kò wá ní iṣẹ́ lọ́sán nínú ọlọ́lọ́kà láfíà lágbára Ọlọ́run iṣẹ́ ò wá ní ìṣẹ̀mọ́ lójú wọ́n bá ti wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá wa náà látòrí Barrytide. Clean house, good evening everybody. And on behalf of D&G Jean, I want to appreciate Alaji for having us here because it's a great privilege to celebrate with her Honorable Alaja. So we are our fellow gym members, and I know her, the few time or the small moments I'm able to associate with her. I think she's a woman of her word. And we have father over there. They are always taunting each other, you know. And when her coach says, let's do this, if she does not want to do it, she'll say, coach, I'm not doing this. So I know her to be a woman of her word and a honorable one at that. And I've seen her a couple of times with her husband. I know how she has been with her husband. So she's a very honorable woman, a very respectable one at that. She deals with everybody equally. She deals with everybody equally, be it the one she's older than and the one she's younger than. So she's very, 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 very honorable. So I'm so happy. On behalf of D&G team, we are so happy to be here to celebrate with her. And we wish her long life and prosperity. More children if she wants more children. More money to her. More money to her. More love between she and her husband, Alaji. And we pray for more wisdom for her to continue to uphold her home. Okay, wọ́n ní ká béèrè fowó. Ó yá ní agbára Ọlọ́run. Alaji àti Alaja ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ bá ṣe ń lò á máa dùn. Bẹ́ẹ̀ bá ṣe ń lè ẹ̀ máa bá lágbára Ọlọ́run. Òkìkí abẹ̀rẹ̀ sí ni a continue láti máa kàn lágbára Ọlọ́run. Ẹ ṣé, thank you very much. Wọ́n lóyìnbó làwọn fẹ́ sọ. Kọ̀tọ́ ìṣòyìnbó yìí tú. Ó dáa. Ó yẹ máa bọ̀. Àwọn ọmọ tó ti wà pẹ̀lú Kifayat Singer for years. For years. Wọ́n fẹ́ sọ one or two things about her. Ó yá, please come forward. Wa alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Alaja Kifayat, mo bá wọn dúpẹ́. Àǹtí mi ni wọ́n. Àǹtí mi ni wọ́n, Kifayat Singer. Wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra púpọ̀. Ifun tí nǹkan bá ń ṣe é gan, tó bá ti pè é pé ìkan nínú gbogbo wa, lágbájá kí ló ṣe é? Bàbá ti ní nǹkan báyìí ni. Ó yá wá rí mi. Torí a bá wọn gbé púpọ̀, àjọ jẹ àjọ mu. Mo dẹ̀ kó ẹ̀kọ́ tó pọ̀ lára Kifayat. Àǹtí mi, débi pé bóyá tí ẹ bá ń dá ronú àbí bá ń ṣe nǹkan kan, á dìdí pè yín. Àìṣà kí ló dé? Ó lọ ronú kó lọ kú. Ó yà pé wá sọ oríṣiríṣi ìmọ̀ràn fún ẹ. Wọn ò dẹ̀ fẹ́ kíyàn máa tójú bọlé.
tó bá ti wà nínú ilé yẹn náà ni wọ́n máa sọ fún ẹ pé inú ilé yẹn náà ni kò wà gbogbo nǹkan tó bá wù kó máa ṣe ó máa padà dá. Lórí Alájà Kifayat Singer kọ́lọ̀ má jẹ́ kán ṣánkú, kọ́lọ̀ bá wa ṣe ẹ̀mí gígùn àtàlàáfíà ara fún àwọn àti ọkọ wọn, káàrin wọn kó má dàrú, owó ńláńlá wòye ẹ̀mí báyìí ká bá wọn ṣí ilé ńlá, àlùbáríkà déwálé ànábì wa Muhammad. Gbogbo àwa tí a wá síbí báyìí náà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.